SOE orúkọ tèmi ni ọmọọba Abíọ́lá Ògúndẹ̀kọ́ tí à ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ tó ń gbé àṣà, ìṣe àti ìrìn àjò afẹ́ ilẹ̀ Rẹ́mọ ní àrùgẹ. Lọ́jọ́ tòní, Ọlọ́run ọba Elédùà tó dá ayé àti ọ̀run, ó fún wa ní oore ọ̀fẹ́ láti tún tẹkọ̀ wá sí ìkánnú àwọn ìlú pàtàkì tí ó wà ní ilẹ̀ Rẹ́mọ. Ní ọjọ́ tòní, a ní àǹfààní láti wá sí Ìlíṣàn. Àwa bá Aláyélúwà ọba Michael tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Olúfẹ́mi Mojeed Ṣónúgà, Dàníyàn kejì Ọlọ́fin ti Ìlíṣàn. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Lórí ìjókòó, a tún rí àwọn olóyè tí Ọlọ́run bá ti fi wọ́n jíǹkẹ́ Aláyélúwà ọba Ṣónúgà. Alákọ̀ọ́kọ́ nu wọn tí a máa fi ṣe àfihàn wọn ni olóyè Adéníyì Fágorálà. Àwọn ni olúwo àpèsìn ọlà ti Ìlíṣàn. Bàbá, ẹ pẹ́ fún wa sà. Lórí ìjókòó náà, a tún rí olóyè Rasheed Jinadu. Àwọn ni apènà ti ìlú Ìlíṣàn. A dẹ̀ tún kí àwọn màmá wa tí ó pa àwọn náà ràn wá lọ́wọ́, tó ń jẹ́ kí ọjọ́ òní kó wá sí ìmúṣẹ tí a lè fi rí àyè rí bàbá kábíyèsí. A dúpẹ́ lọ́wọ́ olórí Fọláṣadé Fọlárànmí Ṣónúgà. Kábíyèsí, a wá jíṣẹ́ Aláyélúwà ọba Dr. Babátúndé Adéwálé Àjàyí, Tọ̀rúnbọ̀ Kejì Akárìgbò and Paramount ruler of Remoland tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Kábíyèsí rán wa ńṣẹ́ wípé kí a gbìyànjú ká sapá, ká rí pé a dé ọ̀dọ̀ àwọn Aláyélúwà, ká lọ fi iṣẹ́ àwọn jẹ́ pé àkọ́kọ́ rú ẹ̀ àjọ̀dún àkójọpọ̀ gbogbo àwọn ọmọ ilẹ̀ Rẹ́mọ ní Nàìjíríà tó máa wáyé láàrin 20 to 27 of December 2024. Àwọn kábíyèsí wa wọ́n fi ètò àkóso ọdún yìí, wọ́n fi lé ọwọ́ àwọn ìgbìmọ̀ tó ń rí sí ìdàgbàsókè àti ìlọsíwájú ilẹ̀ Rẹ́mọ tá a mọ̀ ní Rẹ́mọ Growth and Development Foundation. Àwọn yẹn náà tó wá ní ìgbìmọ̀ ṣékélé tá à ń pè ní planning committee tí ọmọọba Wọlé Ṣówọlé tó jẹ́ olùdarí ètò ẹ̀. Lọ́jọ́ tòní ni àwa jíṣẹ́ iṣẹ́ Aláyélúwà ọba Babátúndé Adéwálé Àjàyí fún yín Aláyélúwà àtàwọn ìjòyè wípé gbogbo ìlú Ìlíṣàn àwọn gbàládùra kí ọjọ́ pé kó pèlé. Àwọn ọmọ Ìlíṣàn tó wà ní Nàìjíríà àti tó wà lókè òkun, Aláyélúwà Babátúndé Adéwálé Àjàyí wọ́n ní pé ká fi iṣẹ́ àwọn jíṣẹ́ fún yín, àti pé kílẹ̀ dẹ̀ tún rí sí alákọ̀ọ́kọ́ rú ẹ̀ tí a fẹ́ ṣe ní December. Kábíyèsí sà. Ẹ ṣé atọ́kùn. Orúkọ mi ni ọba Michael Olúfẹ́mi Mojeed Ṣónúgà JP Ọlọ́fin of Ìlíṣàn Dàníyàn 2. Kábíyèsí. Inú mi dùn púpọ̀ nígbà tí mo gbọ́ nípa ètò yìí pé ọba the paramount ruler wa Rẹ́mọ ó fẹ́ ṣe àkójọ fún àwọn ọba àti àwọn ọmọ Rẹ́mọ bí a ṣe ń ṣe ní ìlú kọ̀ọ̀kan tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n tá a bá ṣe àṣepapọ̀ ìbádá púpọ̀. Now Ìlíṣàn jẹ́ ìlú kan ní Ìkẹ́nnẹ́ local government. Ó jẹ́ nìkan àwọn arms tí ọba Adéwálé Àjàyí jẹ́ ọba alákòóso. Ọba nígbà tó ti jọba, ó jẹ́ ọba elétò. Gbogbo àwọn nǹkan tó ń ṣe, ó ń ṣe ní kíníkíní. Bóyá àti ìtòrí pé wọ́n jẹ́ amòfin ni o, àbí nítorí wọ́n jẹ́ accountant ni o,
kò sí àmúlùmálà, ó lè jẹ́ ọba tó nífẹ̀ẹ́, kì í ṣe sí Ṣàgámù nìkan, kì í ṣe sí Rẹ́mọ nìkan, gbogbo agbègbè àti gbòòrò ní o àti ìgbèríko ní o. Ọba yìí ó jẹ́ ẹni tó fẹ́ rí pé ìmọ́lẹ̀ ó débẹ̀ ni. Mo rí pé nígbà tí ó jọba, àwọn tó bá ń ṣe nǹkan níṣe ló ń tò létò tó lọ bá wọn ṣe. Coronation mi, 10-year coronation, mo rò pé òun ni first outing, bí ó yẹ first outing rẹ̀, second outing rẹ̀. Wow. And inú mi dùn púpọ̀ pé wọ́n wá. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ṣe kò sí àwọn ọba tó wà ní Rẹ́mọ division by division tí ò ṣe bá wọn lọ ṣe àkóso àbí ìdánimọ̀ràn. Bá a ṣe ń ṣe ìpàdé ní traditional council, gbogbo nǹkan tí a fẹ́ ń bẹ̀ ó ṣe létòlétò. Àwọn ọba tó ń fẹ́, àwọn baálẹ̀ tó ń gbìyànjú pé àwọn fẹ́ di ọba, ètò wà, ìpàdé wà, ìmọ̀ràn wà, retreat wà. Kò sí ọba tó ṣe irú ẹ̀ tẹ́lẹ̀ rí. Ìgbọ́n ilé ìjẹ́ nǹkan tí kábíyèsí wa tó ṣe, tó jẹ́ pé number 1 ni. Ìlú mi ni pé gbogbo ìgbìmọ̀ nǹkan tó wọ́n fẹ́ ṣe, bọ́n ti ń sọ yẹn kán lè ṣe fún wa kó kárí, kó má sí pé ẹlẹ́yàmẹ̀yà kó má wà. Lẹ́yìn yẹn wọ́n ń gbìyànjú láti pé ìṣòwòpọ̀ wà láàárín àwọn ọba àti pé condition àwọn ọba wọ́n ṣètò pé wọ́n fún wọn ní ẹ̀tọ́ wọn. Wọ́n ṣètò kan wọ́n lẹ́tọ̀ọ́ wọn. So yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun ìṣírí tí ọba Adéwálé Àjàyí ṣe. Àwọn mìíràn díẹ̀ tó wà ní kọ̀rọ̀ tí wọ́n ti ṣe, wọ́n dẹ̀ fẹ́ ṣe, ṣùgbọ́n program wà láti ṣe. Àdúrà mi ni pé Ọlọ́run kó jẹ́ kí wọ́n pẹ́ lórí oyè. Àṣẹ Èdùmàrè. Wọ́n pẹ́ lórí oyè. Àṣẹ Èdùmàrè. Wọ́n rù wá gbó, Àṣẹ Èdùmàrè. wọ́n rù wá tọ́, Àṣẹ Èdùmàrè. káwọn ẹlẹ́gẹ̀ẹ́ gbẹ́sẹ̀ bá wọn. Àṣẹ Kò Èdùmàrè. Ọlọ́run jẹ́ kí ìṣòwòpọ̀ wa Àṣẹ. tí wọ́n sọ kó ṣiṣẹ́. Àṣẹ Èdùmàrè. Lẹ́yìn yẹn àwọn ìlú yòókù gbogbo wọ́n lè sọwọ́ papọ̀ fún ìlọsíwájú ìlú Rẹ́mọ. Kábíyèsí, ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí aláyélúwà Ọlọ́fin ti Ìlíṣàn Rẹ́mọ. Kábíyèsí, ṣé ẹ kàn lè sọ fún wa ní ṣókí àwọn nǹkan tí Ọlọ́run bá ti jẹ́ kẹ́ rí ṣe gbéṣe ní ṣókí, kẹ̀dẹ̀ dúpẹ́, kẹ̀dẹ̀ ṣàdúrà fún àwọn ọmọ Ìlíṣàn nílé lóko. Inú mi dùn púpọ̀. Kábíyèsí o. Mo ṣẹ̀ṣẹ̀ dé mo dé lọ sí Amẹ́ríkà. Wow. Lẹ́yìn yẹn mo ṣẹ̀ṣẹ̀ dé láti London. Okay. Àwọn union wa, àwọn ọmọ wa lọ́wọ́ wà ní diaspora ló ṣe ètò àti kó wọn ọmọ àjọ, wọ́n mọ́ra wọn, wọ́n dẹ̀ máa fi ọ̀nà hànra wọn gẹ́gẹ́ bí tó bá ti di yẹ. Kò sí ìròyìn tó ń lọ bí sìn tó jà ìdọ́dọ̀ wọn lórí iná mọ̀nàmọ́ná ó di mú pé ayélujára. Ìwọ̀n àwọn ọ̀rọ̀ míì wà tí wọ́n bá lójútùú ẹ̀ tá a bá lọ sọ́hùn, a máa ń ṣàlàyé ẹ̀ fún wọn. A kó wọn lẹ́nu jọ, nǹkan tó bá dẹ̀ fẹ́ à ń gbìyànjú láti ṣe fún wọn ní gbogbo ọ̀nà.
àdúrà wa ni pé Ọlọ́run jẹ́ kí wọ́n kórè oko délé o. Àmín àṣẹ Èdùmàrè. Oyídé ẹlẹ́kẹ̀ ìgbésájò o. Àmín àṣẹ. Gbogbo wọn máa délé pẹ̀lú ayáta láfíà ara o. Àwa tá a wà mílẹ̀ kan wọ́n bá wà lálàáfíà ara o. Àní ṣìṣe o. Àní ṣìṣe wọn ò ní lu wọn ò ní láìní lọ́hùn àti rí pé òun yẹn ó móoru díẹ̀ sí i ṣùgbọ́n bó òun kò jẹ́ móoru tó ọkọ̀ òǹdókò kó má rí ṣe àdá òǹdókò kó má rí ṣe gbogbo ọ̀nà má rí ṣe wálé o àwọn náà àlàáfíà ara tó wà o ìyẹn nípa tí àwọn ọmọ tó wà lọ́hùn o. Kábíyèsí, kábíyèsí o, kábíyèsí o. For the benefit of the people that are not speaking Yoruba or they are not Remo people, today is another historical day in the lives of Remo land. Today we came all the way to come and see His Royal Majesty Oba Mojeed Olufemi Shonuga, Daniel II, the Olofin of Ilishan Remo. And fortunately, we met two of his Ice Chief, Oluwo and Apeno. And Kabiyesi has really talked to us, he has really praised and he really commended His Royal Majesty Oba Babatunde Adewale Ajayi for taking a very great initiative for having the first of its kind of Remo Day celebration in Nigeria. He said they've been doing this in abroad, vis-a-vis America, UK, and other places. But it is of a good innovation that this project, this event is coming, and Kabiyesi has prayed for all the Remo sons and daughters at home and abroad. So on this note, I want to thank you all, our viewers, our supporters, for joining us, for following us. We are promoting branding Remo cultural activities. Queensins, we are showing all the palaces. We are showing the Remo cultural activities. So on this note, my name is Omoba Abiola Ogundeko. Thank you for being there with us. SOE